A kú dédé àsìkò ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì Àkàlàmàgbò TV. Ẹ̀yin èèyàn mi ọ̀rọ̀ dé o. Ọ̀rọ̀ délẹ̀ o lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho. Ẹ wá gbọ́ wọn ní pánsá òfúnra pásájá sínú àjà òfúnra àjájìn bí onílé òkúra olè ní òkú lẹ́rù lọ. Ẹ̀yin ènìyàn wa. Kí nìkan tí a fẹ́ wá ṣe ń sìn ó lé pẹ̀sìn tó dìde pé òun fẹ́ bá wa kojú Fúlàní. Àwọn ènìyàn wa kì í rìn iná gidi. Ẹ jẹ́ ká máa láàlà lóòótọ́ àwọn kan wà tí Ọlọ́run fi ìran àlá tó fi fún wọn láti máa láàlà. Ṣùgbọ́n ńgbà míì àlá ó pín sóríṣiríṣi ọ̀nà. Èmi máa ń sọ àwọn ọ̀rọ̀ ní láìmọye ìgbà oríṣiríṣi ọ̀nà. Ṣèbí nígbà tí nǹkan bá rújú nílẹ̀ wa ó ní nǹkan tá máa ń bi léèrè. Irú nǹkan wọ̀nyí kò nídìí ẹni tó bá rí iná tó bá lóun rí ìran sí olóyè Igboho ẹ wá ọ̀nà tẹ́ ẹ fi pè àbí kẹ́ perú wa á kàn sí wọn. Bẹ́ẹ̀ ni mo ní ìyá mi kan tó máa ń pè mí náà lórí àwọn nǹkan tó similar bí irú eléyìí. A dẹ̀ fi ń jíṣẹ́. Ẹ̀yin ènìyàn wa ẹ wá gbọ́n tí wọ́n wí pé olóyè Igboho má lọ sí Kwara State o. Inú àwọn Fúlàní á máa dùn ni. Inú àwọn Fúlàní á máa dùn. Ṣé róhun tá à ń sọ? So tí olóyè ò bá lọ sí kò sẹ́ni tó lè lọ. Kò sí akọni míì tó lè dìde láti lè ṣe gbogbo àwọn tó kù wọn dákẹ́ rọ́rọ́. Ṣé olóyè Igboho nìkan ló wà ń bẹ́ẹ̀ ni? Ṣé olóyè nìkan ló wà ń bẹ́ẹ̀ ni? Ẹ̀yin ènìyàn wa káàtẹ́ tó rìn jìnnà ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ nǹkan tí àwọn ènìyàn ń sọ àríwísí yín. Ẹ̀yin ènìyàn wa ẹ bá wa máa fi síbẹ̀ lọ́rọ̀ tó ló ti wá ń rújú ń sìn ó ti ń dàrú mọ́ra wọn kò fẹ́ yé mi mọ́ honestly. Kí ni nǹkan tá a fẹ́ ṣe ń sìn? Ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ nǹkan. Ẹ ò gbàgbé arábìnrin kan tó jáde tó lóun lálàá sí olóyè Chief Sunday Igboho Òòṣà owó baba dami wípé àwọn ará Ìlọrin Kwara bí nǹkan wọn ó ké sí kò pẹ́ yìí kó wá bá wọn dojúkọ àwọn báńdíìtì àwọn Fúlàní darandaran àwọn Fúlàní darandaran wípé kó má lọ o ẹ wá rí i pé aláwọn báyìí ó ti fẹ́ máa ṣe o ṣé iná rí gbogbo òkọlù táwọn bandits ṣe sípínlẹ̀ Kwara ní kò pẹ́ yìí àbálájọ náà tárábìnrin ọ̀hún sọ pé òun lálàá báyìí làlá òun ṣe rí Sunday Igboho ò gbúdọ̀ lọ o kò gbúdọ̀ ṣe gbá o kò gbúdọ̀ ṣàwó o fẹ́yìn tẹ́ ti gbàgbé fọ́nrán yẹn ẹ jẹ́ ń yí kíní sókè kẹfàbalẹ̀ gbọ́ gbogbo àlàyé tí mo ṣe ń gbà náà àti àlá tí arábìnrin ọ̀hún tó rọ́ fún wa lórí ọ̀rọ̀ ìpínlẹ̀ Kwara àti olóyè májàsọ́lá Sunday Igboho Òòṣà owó baba dami ẹ bá ń pín fọ́nrán káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó bàa lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára ẹ wò ẹ má jẹ́ ń dènà pẹ̀lú ẹ jẹ́ ń sáré gbé yín débẹ̀ lọ́wọ́ kan o Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà mọ̀ ń bọ̀ náà. ẹ bá ń pe Sunday Igboho kó súnmọ́ bí o ẹ̀yin èèyàn arábìnrin kan ti lálàá sí Sunday Igboho Òòṣà owó baba dami o àwọn Yorùbá bọ̀ wọ́n ní awífúnni kó tó dání àgbà ìjàkadì ni bẹ́ẹ̀ sì ni wọ́n ní kokoko báyìí là ń rán fa adití wọ́n ní káàkiri Sunday Igboho ń lọ o wípé àwọn aráàlú Ìlọrin pé wọ́n ké sí Sunday Igboho ní kò pẹ́ yìí kó wá bá wọn kojú àwọn Fúlàní darandaran àwọn Fúlàní darandaran tí wọ́n ní wọ́n ń ṣọṣẹ́ nílùú Ìlọrin o wọ́n ní Sunday Igboho ò gbúdọ̀ lọ o torí tó bá dàn wò pẹ́rẹ́ pómi ó tẹ̀yìn wẹ̀gbìn lẹ́nu fún un. ṣóòótọ́ làláyé àbíbò lẹ ṣe rí i sí ẹ̀yin èèyàn arábìnrin ọ̀hún jáde ní kígbe fitafita báyìí ni o ẹ dákun ẹ dábọ̀ ẹ súnmọ́ bí ẹ bá ń wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ tún wá fetí gbéyàwó ọ̀rọ̀ tẹ bá gbọ́ gbogbo àwọn àlá tóbìnrin tó bẹ̀rẹ̀ sí ń rọ́ jáde nípa Chief olóyè májàsọ́lá Sunday Igboho Òòṣà yóò ṣe yín kàyéfì gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ràn Sunday Igboho Òòṣà tí máa bá ń pín fọ́nrán yìí káàkiri o ẹ máa bó ṣíaṣíá ẹ máa bó kárakára bẹ́ẹ̀ náà ni kẹ́ máa bó tààràtàrà kó bàa lè tètè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára láì dènà pẹ́nu ẹ jẹ́ kí èmi sáré gbé aláàláhùn wá kó wá farabalẹ̀ yànnà náà láhùn fún yín bó ṣe lá gan ní pàtó ẹ má yí kúrò ńbẹ̀ Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà mò ń bọ̀ ná. Àdàbà ọ̀nà ni à ń sùn gbẹ́ iná ń jó ẹyẹlé gbéra ńlẹ̀ Àdàbà online TV òkè láwà téńté. tó bá mọ bọ̀dá Sunday Igboho ẹjọ́ ẹ bá mi táàgì wọn mọ́ fídíò yìí o mo lálàá sí wọn wípé àwọn Ìlọrin wá invite wọn pé kán wá bá wọn lé Fúlàní o wọn gbọ́dọ̀ dá wọn lóhùn o wọn
wọn lẹ́nu o àwọn Ìlọrin mo rí wọn kọ lẹ́tà sí wọn mo ti fẹ́ ṣe fídíò lórí ẹ̀ láàárọ̀ ìkí tó jáàmù ìyá mi tó ń ṣe fídíò yìí mo ti fẹ́ ṣe program lórí ẹ̀ láàárọ̀ ìbọn bí mo rí ìyá mi lórí live mo nínú jẹ́ enjoy wọn wọ́n fẹ́ pa wọ́n ni o mo rí wọn pa wọn Ìlọrin wá kọ lẹ́tà sí wọn pé kán wá gbà wọn sílẹ̀ o kán má lọ o wọ́n máa kápọ̀ ogun yẹn lóòótọ́ o àwọn Fúlàní yẹn máa mẹ́sàn pa wọn padà pa wọn o kán má lọ o kán má lọ o wọn nífẹ̀ẹ́ mi wọn ṣòfò kán jẹ́ kán pa ìtàn máa pa lára wọn o èyí tó bá kù nínú wọn wọ́n á jà fúnra wọn o mo sọ yìí mo dúró ná ire o. mo fi ó kọ Ládọjà di ata mo fi dá ọ̀nà tí ọ̀dẹ̀rùn bí n bá fa wàhálà bí a ṣe máa ń fa àtàwọn ẹ̀rí màá ní Ládọjà màá ní Ládọjà lọ́rẹ́ mi bọ́lọ́pàá bá ti dé tán mo fẹ́ tíṣẹ̀ dé pé láti Àbújá ààrẹ ń kú lọ tí n bá àwọn bá ti pé pé àwọn ọlọ́pàá Àbújá ti wà ń ta tí n bá gbé mọ́tò báyìí tí n bá jáde ládùúgbò tí títílé Ládọjà máa ń lọ ọgọ́gbé àmì kí ló dé ààrẹ rà gbà mí sà mọ̀kẹ́ ìjókòó lólé ni wọ́n ní wọ́n mú fẹ́ tíṣẹ̀ ká wá kí ló lọ́ fà máa rí ojú ẹ̀ mọ́ fún mi ní fóònù yẹn fún mi ní fóònù àbá fún mi fóònù kí bí ó ṣe mọ fún alákàkiri ni ẹ ta ló lọ sẹ́ẹ̀ olúwa mi àníyìn ẹ sáfarabalẹ̀ olúwa mi olóòótọ́ la jà ìjà yẹn lọ títí mo lọ gbé mọ́tò Kútọ́nù kọ́sítọ́ọ̀mù dá mi ló èmi bá wọn jà mo bà mọ́tò wọn jẹ́ mo dẹ̀ gbé mọ́tò escape mo gbé mọ́tò mi wá léwẹ̀ pé mo lọ ra nǹkan mi ẹ kí ló ti wọ sẹ́díìtì ọ̀gá ó yẹ Nàìjíríà jà ọ̀gá ẹ̀fì yẹn lẹ̀ ẹ bá ń pè wọ́n yọ pa náà mọ́lẹ̀ ni tí wọ́n bá sọ fún mi pé Ládọjà ọ̀dọ̀ba síbi ní jiyàn mo tún wá di ọmọ ọba Olúbàdàn lénìí ìjọba Nàìjíríà wà láwọn wá mi àwọn wanted mi Buhari ló wanted mi Malami ló ń ta káǹtì mi ó ní wanted ni mi ń gbé mi sì ti gbọ́ pé Olúmọ bàbá ní ẹ̀ ṣe mo bọ̀ nílé Ládọjà tíjọba ẹ jẹ́ mo bọ̀ bàbá ẹ mọ́ tì mí mọ́ ta ọmọ yín ni mo jẹ́ ọmọ ẹ̀yìn ọba ilẹ̀ Yorùbá náà ni mí Fúlàní ò lè kó wa lóko ẹrú bí ẹ̀yin bàbá mi bá fàyè gbà mí àwọn ọmọdé kẹ́ẹ̀bi tí mo ti tẹ̀ ní wọ́n lè ròyìn mí èmi ìṣàgùn àárín títì gbangba ni màá dúró sí báfúlà níjà ìlú mi ni mo wà yìí inú mi wá dùn pé njọ́ tí mo sọ̀rọ̀ yẹn ìdí ìsọ́tà kébé bọ́ta kébé ní kọ̀parọ́ àbọ̀lé àrà kébé bọ́ta kébé ní Ìgbòho ọ̀parọ́ o bẹ́ẹ̀ bá ń bá Ìgbòho jà gbogbo Mọ̀dákẹ́kẹ́ ń bá jà Fúlàní ẹni sùúrù o bí Ìgbòho bá ẹ̀mẹ́jọ́ wa Mọ̀dákẹ́kẹ́ gbogbo Mọ̀dákẹ́kẹ́ ni wọ́n tẹ̀lé o yọ wa burata ìlú Mọ̀dákẹ́kẹ́ ò ní bàjẹ́ lẹ́ẹ̀kan sí ìlú Mọ̀dákẹ́kẹ́ ò ní bàjẹ́ lẹ́ẹ̀kan sí ìlú Mọ̀dákẹ́kẹ́ ò ní bàjẹ́ bàbá mi orin ta mọ́ kọ́ ń gbà náà ṣèbá wa ló lakọ̀ọ́ra yé wa ṣèbá wa ló lakọ̀ọ́ra yé wa ẹnìkan ò lè lé wa nílẹ̀ tí a kọ́lé sí ẹnìkan ò lè lé wa nílẹ̀ tí a kọ́lé sí o ṣèbá wa ló lakọ̀ọ́ra yé wa ṣèbá wa ló lakọ̀ọ́ra yé wa ṣèbá wa ló lakọ̀ọ́ra yé wa ẹnìkan ò lè lé wa nílẹ̀ tí a ẹsẹ mo dúpẹ́ ẹsẹ. ẹ káàbọ̀ padà ṣe tí wàá gbọ́rọ̀ lẹ́nu Josephine Alálà aláì ó nípọn díẹ̀ bẹ́ẹ̀ ni ẹ ti kìlọ̀ fún Sunday Igboho ṣá owó baba dami kọ́ máa lọ dojúkọ àwọn Fúlàní o Ọlọ́run ló mọ nǹkan táwọn Fúlàní ti rẹ kalẹ̀ nílùú Ìlọrin tí wọ́n fẹ́ kí Sunday Igboho kó rọ́ọ̀lù ẹ wo àárín jù báyìí lọ lórí ilé tí mo mú wá fún yín ní sáà yìí bó bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ pátápátá náà lẹ́ẹ̀ láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn fún gbogbo ojú tuntun ẹgbẹ́ ìṣẹ́ ń darapọ̀ mọ́ wa ní fúngbà àkọ́kọ́ tẹ́ ò tí ì follow wa abẹ́ ò tí ì subscribe tẹ́ bá ń gbádùn wa ẹ dákun dábọ̀ ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí aago kélébé kan náà ń bẹ ń bẹ notification bell ni wọ́n ń pè òun gangan ni ó máa ta yín lólobó ní gbogbo ìgbàkúùgbà tàbá ti ń ju fọ́nrán sórí ìlà yìí Àdàbà ọ̀nà ni à ń sùn gbẹ́ iná ń jó ẹ̀yẹlé gbéra ńlẹ̀ Àdàbà a tún ti fòfẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. Kamilu lele yo Mr. Composer o ẹ̀yin olólùfẹ́ mi ire ayọ̀ ti wọ̀lú wá ire wo ni ire online tv Àdàbà YouTube channel òun ní kẹ́ mọ́ owó tẹ́ bá ti kílíkì gram yóò direct yín ẹ like ẹ share. bó ṣe rí gẹ́lẹ́ náà òun náà lè rí yẹn bí wọ́n ṣe sọ gẹ́lẹ́ náà nìyẹn olóyè Ìgbòho arábìnrin kan ló lóun lálàá some time ago olóyè má lọ sí Kwara àwọn Kwara akọ̀wé ránṣẹ́ sí ẹ o má lọ o má lọ o má lọ tí ò bá lọ báwo ẹ wo iye ìlú wọn líìsì àwọn ìlú tí Fúlàní ti lé àwọn èèyàn kúrò ilẹ̀ àwọn ọmọ Yorùbá ni gbogbo àwọn akọni tó kù nílẹ̀ Yorùbá gbogbo wọn mẹ́nu kò sí èyí tó dá sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí gbogbo wọn dákẹ́ pé kò kàn wọ́n ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀
ẹ̀yin ènìyàn wa ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ ṣé bá ṣe máa wò lélẹ́yìí ni ẹ jẹ́ kó free Ìgbòho kí Ìgbòho ṣe tinú ẹ̀ kí Ìgbòho kì í ṣe ènìyàn lásán ènìyàn bíi títí ilẹ̀ pé Ìgbòho ni Ìgbòho ò lè lọ́bẹ̀ kankan máa àní tí nǹkan bá rú wa lójú a máa bí fálèrè ni ẹ bí fálèrè ẹ tọ́ ẹ jẹ́ kó ọ̀pẹ̀lẹ̀ gbọ́ ọ̀pẹ̀lẹ̀ ìjàlẹ̀ Ifá kì í ṣègé ẹlẹ́rìí ìkún atóró ẹni tó sùn ọ̀ṣẹ́ ẹ bí fálèrè kó tọ́ wọn sọ́nà Ifá kì í ṣini lọ́nà Ifá kì í ṣini lọ́nà Ifá kì í ṣèké ọ̀pẹ̀lẹ̀ kì í parọ́ ẹ jẹ́ kó bí fálèrè ara nǹkan tó kóyà ń jẹ wá rèé o ara nǹkan tó kóyà ń jẹ wá òun lélẹ́yìí a ti gbàgbé nǹkan tí Ọlọ́run tó fún wa a ti gbàgbé ara nǹkan tó ń kó wà jẹ wá lélẹ̀ that is my nǹkan perspective ti tèmi nìyẹn o bẹ́ẹ̀ ni bó ṣe yé mi sí ni mo ṣe ń sọ yìí o nǹkan gan tó yẹ ká ṣe ní nǹkan tó wà nílẹ̀ yìí nìyẹn ẹ lọ ṣe àwọn nǹkan tó bá yẹ kán ṣe ẹrú bọ tó bá jẹ́ bọ ló gbà ẹrú anything tó bá fẹ́ gbà ẹ gbà ẹ jẹ́ ẹ fún but kẹ́ ẹ má sọ pé ẹ lálàá kó lóye má lọ bẹ̀yẹn ẹ jẹ́ ká yọ kúrò lọ́rọ̀ wa o ẹ jẹ́ ká yọ kúrò àlátẹ́ẹ̀lá ẹ jẹ́ káwọn bàbá kan dìde sí kún bí fálèrè ṣùgbọ́n kí wọ́n máa jáde síta ká máa pariwo ń sì pé Ìgbòho máa lọ o Ìgbòho máa lọ o wọ́n ní ikú omi ní pòmùwẹ̀ ikú kankan ò lè polóyè Ìgbòho bẹ́ẹ̀ ni ikú kan ò lè pa wọn láéláyé èmi ò gbàgbọ́ nírú àlátẹ́ẹ̀lá yìí o olóyè Ìgbòho ò lè kú kíkú kan bí kò ṣe yíyè tó bá lọ bẹ̀ á lọ àdẹ̀bọ̀ láyọ̀ àdẹ̀ ṣẹ́gun wọn irú àlá tó yẹ ká máa rí nìyẹn àlá tó yẹ kó máa wá sí wa lójú oorun yẹn yìí pé ká lọ alálàá o wọ́n fẹ́ pa olóyè Ìgbòho ẹ jẹ́ ká ṣọ́ra wa o ẹ jẹ́ ká ṣọ́ra pẹ̀lú àwọn àlákàlà tá à ń lá o ẹ jẹ́ ká ṣọ́ra lóòótọ́ ẹ jẹ́ ká tá bá ti lálàá ẹ̀yin tó ń lálàá ẹ̀yin tó Ọlọ́run fà lárán tẹ bá ti lálàá yẹn jù ẹ bá wa gbàdúrà sí tẹ bá ti gbàdúrà tó rẹ̀ ni wọ́n fi rán tó bá fi rán mi màá rí ẹ̀yin ni wọ́n fi rán ní àlá bẹ́ẹ̀ dẹ̀ ṣe láàrin ẹ gba àdúrà sí kẹ́dẹ̀ nígbàgbọ́ pé ó ti ṣẹ́ ogun tẹ́ rí yẹn ti ṣẹ́ ṣùgbọ́n ká wá máa gbé síta irú ìyá mi kan tó máa ń sábà ń pè mí ní gbogbo ìgbà bọ́n ṣe ń ṣe tiwọn nìyẹn wọ́n á rọra pè mí wọ́n á dẹ̀ send ní message sí pé káwọn wá ṣe voice note síta kán máa pariwo wọn ń ṣe tiwọn bẹ́ẹ̀ irú yẹn lèmi ń fẹ́ mo dẹ̀ nígbàgbọ́ pé wọ́n ti gbàdúrà sí ẹ ṣe àdúrà tẹ́ bá ti lálàá ẹ jẹ́ kí ohun tí mo rí lójú oorun yìí o kò ní ṣẹ mọ́ wọn lórí àlá ibi yìí o kò ní ṣẹ mọ́ olóyè Ìgbòho ọmọ Adéyẹmọ kò ní ṣẹ mọ́ lórí àdúrà tó yẹ kẹ́ ẹ gbà nìyẹn ẹ yé làlákàlà o ẹ jọ̀ọ́ tẹ́ bá ti rú àlá yìí ẹ jọ̀ọ́ ẹ sùn ẹ lọ padà sùn padà ẹ padà lọ sórí ibùsùn ẹ padà sórí ibùsùn yìí kẹ́ padà láàlá ẹ̀mí ẹ yé làlá ibi sí olóyè Sunday Ìgbòho tí nǹkankan ò gbọdọ̀ ṣe olóyè Ìgbòho nǹkankan ò dẹ̀ ní ṣe èmi ò ní bá wọn gbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀ èmi ò ní bá wọn sọ pé ìkọ̀kan á ṣe olóyè ìkọ̀kan ò ní ṣe é ní lọ́dọ̀ ti tèmi ìkọ̀kan ò ní ṣe so bó ṣe jẹ́ nìyẹn ẹ̀yin ènìyàn wa kò jù báyìí náà lọ ẹ jẹ́ ká máa sọ pé ìkọ̀kan ẹ jẹ́ máa àdúrà ni kẹ́ máa ṣe fún olóyè àdúrà ni kẹ́ máa ṣe fún olóyè lọ́tùn lósì ibo la ti fẹ́ rẹ́yàn bíi tolóyè ẹjọ́ ẹ jẹ́ ká kọ́kọ́ jù ká ronú sí ibo la ti fẹ́ ríyàn bíi ti Ìgbòho ibo la ti fẹ́ rẹ́yàn bíi tolóyè Ìgbòho ní gbogbo nǹkan tó wà nílẹ̀ sí kò sí gbogbo wọn lọ sápamọ́ ni o wọ́n dẹ̀ ti wọlé dé ta ló mọ the next plan tí wọ́n ní we don't know the next plan táwọn àtìlá wíwí tán ní àmọ́ o so ẹjọ́ ẹ jẹ́ má ẹ̀ka máa lálàkàlà mọ́ mo fi Ọlọ́run bẹ̀ wá kò jù bẹ́yẹn lọ èmi ọmọ yín náà ni Àkàlà Màgò TV show God bless.